في المنام. Ani wana gbogbo ọmọ kéwú lónìí owó làwọn wá kí àwa akéwú eré wá fẹ́ẹ́ dàrú láwọn eléyìí ọjà ti rówó ọyà ẹkọ rẹ tiẹ̀ sí lọ́yẹ̀ lówó yìí. إني رأيت أحد عشر كوكبا. ẹ̀yin wo ìsọ̀lá Yusuf yá abati. إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. في بلاد أنا أصفى النبي يعقوب أجي أواجي النبي يعقوب دادي بيكون صبي دادي. pásítọ̀ kílẹ̀ ànábì Yakubu kílẹ̀ yìí pé ṣé Jacob bọ̀ Jacob àyàtọ̀ náà pronunciation rẹ̀ ló ń gbé yàtọ̀ mọ́ ti tu yìí mọ́ ti tu yìí ẹ̀yin jàmá ẹ̀rí dà ìwé obìnrin ìtọ́nà ń bá fi hàn ọ́ lára ọmọ rẹ àbí kì í sọ ọmọ rẹ lọ́rùn fi hàn ó fi hàn ọ́ àmọ́ ọmọ tiẹ̀ kọ́ ọmọ ìyáálé rẹ ni má sáré kọ́ bàjẹ́ o má sáré pé kò ní í ṣe é ṣe ọ̀bọ̀ la ọmọ tiẹ̀ náà jẹ́. olùwà bá mi oorun tí mo sùn yìí o mo rí oorun wọlé kọ́mọ̀rà mo sì rọ́ọ̀sù pa ṣé ẹ gbọ́ gan ọ̀rẹ́ mi mo rí oorun mo sì rọ́ọ̀sù pa ìrìndí wàá rí wọn ní sáàgìdínà wọn mọ̀ fẹ́ rí kẹlẹ̀ fún báyìí nígbà tí mo rí wọn. bàbá rẹ ní ìwọ ọmọ mi látàkì sọ́sọ́ ìròhùn yáàkà àlá ìhùwàtíkà fàyàkínú lákàkẹ́ ìdànù ìnà ṣèyítọ́nà lílì ìnsánì àdúgbòn mùbí wàkàzálìkà yajtabika rabbuka wa yu'allimuka min ta'wilil ahadisi. ẹ máa wọ àdébíyà olùwọ̀ ọmọ mi nítorí orí fún mi yìí má sọ fáwọn ọba kan rẹ o fàyà kí ìdúró lákàkẹ́ ìdá wọ́n tètè pẹ̀lú rẹ o yóò sì lágbára torí pé inna ṣèyítánà orí ṣèyítánì lórí ìnsáni fáwọn èèyàn tó lọ́n dá yìí adúgbò mòbìn ọ̀tá wa tó fojú hàn ní. tọ ìyáálé ìyá wọn ti gbọ́ òun lẹ̀ mọ́lẹ̀ ní tẹ́láwọn obìnrin wọ̀nyí ẹ̀yin ló lóòrùn ẹ̀ẹ́dá àwọn òun ti gbọ́ ọwọ́ adákẹ́ gbọ́ ọdẹ àárọ̀ lọ́wọ́ àgbà àwọn yòókù ẹ̀yin ẹ wá ní àwọn mẹ́wẹ̀ẹ́wá yòókù ẹ wá báyìí tí ń wí fún bàbá ẹ̀ lóòrùn ni ìmáàmù gbogbo ẹni ó déwájú kọ́ àfẹ́ ó débẹ̀ tọ́lọ́ń lọ sẹ́ni wájú lọ wà yìí máa wọlé tó ti jáde máa ronú òwò ló ti bọ́ ta ìjọjà gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ ṣe nǹkan yóò ṣe ìgbà Yúsúfù dọba tó ní gbogbo ẹ̀dá onírọ́bì ìkọ̀dé àtẹ̀ ìdání mìnàlì múlíkì níbẹ̀. ربي قد آتيتني من الملك. ibo dèrè ọ̀làdànù rẹ̀ oníwà allamtani min ta'wilil ahadithi. وعلمتني من تأويل الأحاديث. أيوه فاطر السماوات والأرض. فاطر السماوات والأرض. أنت ولي في الدنيا والآخرة. أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. توفني مسلما وألحقني بالصالحين. Al-Kazimi ìmáàmù ọdún mẹ́wàá báwa sábà 10 years anniversary ìlànà lónìí fún Al-Kazimi ìmáàmù. àwọn kan ti lọ wọn ló ń kà
àwọn kan ti kú òṣèkà àwọn kan tún kú lọ́wọ́ báyìí àìmọ̀ wọn wá kò já mọ̀ pé wọ́n ń kú. Rabbi qad ataytani minal mulki. Bẹ́lẹ̀ yọba wí alọ́nà mọ́sà wọlé àfa àgbà olùkọ́ àgbà níwò. Iṣẹ́ ni wọ́n ṣe àárín wọn olùkọ́ àgbà pẹ̀lú ọlọ́run òun lọ́dún mọ́rán ni wọ́n fi lọ láyé ni wọ́n ò sì fi lọ. Rabbi qad ataytani minal mulki. Olówó mọ́ lónìí o. Nígbà. وعلمتني من تأويل الأحاديث. Àlùkáwì ni alábi Yusufu débẹ̀ tán bó ti débẹ̀ tán yìí tó ń lò lọ yìí tó ń lò lọ mọ́mùnà fìkì láàyè tó ń lò lọ máfẹ́ adé tó ń lò lọ mọ́ láàyè. Ó ní rọ́bì ọlọ́mọ ọba mi kọ̀dọ̀ ataytani minal mulki mo débẹ̀ ọ̀lànàdé. وعلمتني من تأويل الأحاديث. Orí ìwọ ọlọ́run wà lámùtẹ̀lẹ́ mi ń táwílì àhádìsì bọ́rọ̀ bá dídì ìwọ ọlọ́run kó sì ní kí oní màá yàn wọ́n sì yàn yóò sì yàn wọ́n báwọn náà ní sè ọ́ yanjú ẹ̀. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. Ó ní ìwọ ọlọ́run ayé tí mo wà yìí gbogbo ẹ̀ ti ní láti bẹ̀rẹ̀ ìwọ náà lọ bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ìwọ lọ bẹ́ẹ̀ ọba tó ń jẹ́ àlìkè àmà bọ́ọ̀lù bí ó ṣe rọrùn ìwọ ọlọ́run náà ni àlìkáàlì ni ọba kọ́ oògùn ọ̀rọ̀ ọlọ́run àwọn èèyàn báyìí lóògùn ràn nígbà náà mọ́nàmọ́ná èyí sí ju ẹni tí ó pa òun bẹ́ẹ̀ ni yín ọba dàrú ẹ̀yìn ẹ̀náwó bí ọba ṣe báyìí sí yàn oògùn ọ̀rọ̀ tí kálukú ń kóòdì lẹ̀kùn tó sọ bá tì ẹ̀yìn àjẹ́ ní í sí ẹnu wọn sì dùn èyí tàjẹ́ bá tì kò sọ ní í tì èyí tí èrè bá wá tì nǹkan sẹ́yìn aláya yín ni ó sì yìí èrè náà sá ti tiẹ̀ ọkọ̀ tí ń bẹ́ẹ̀ nù àfáà mi ń di abáyédè yìí ó ju ti Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams lọ. àwa bọ́lọ̀ lọ́dọ̀ ẹlòmíì mọ́ òògùn ló kù tá a bá ẹbọ ló kù tá a bá ọ̀kan tiẹ̀ ń bẹ wọ́n ń pè ní bọ́bá yìí kẹ́kọ̀ọ́ dáàbò mi ni ìní dáàbò rẹ̀ èmi sábà dáyẹ̀ lóhùn àmọ́ tí ó jẹ ń dá lóhùn ní wo yìí ni pé ọwọ́ afẹ́mu kankan méjì tí mo respect jù láyé ṣé mi sì tápọ̀ àtẹnudẹ́ ni wọ́n ń pọkùnrin wọn ní àràbà balẹ̀kẹ̀ ó ṣe bàǹbà báyìí kì í dàgbàlagbà o ọmọ kékeré ni o ìmọ̀ àgbẹ̀dẹ̀ nìkan sọ̀rọ̀ báyìí ó kù tó mi ìwọ̀n à ń sọ̀rọ̀ ọba ní Buhari ọmọ Musa wọ́n sì gbé kiri ìwọ̀n abámi lèmi náà bá ń wò wọ́n á gbé fún owó tán mo wá sèfù ẹ̀ ọba ní Buhari ọmọ Musa omi tó o ní kí wọ́n lọ yàgbẹ́ sí wọn wọ́n bá ṣe pé bàbá rẹ ló bí ọ tó ìṣe pé ìyá rẹ ló bí ọ ẹ máa wo àràbà ní fi bàbá tàyín tí ẹ bẹ́ẹ̀ bá wo àràbà ẹ̀ rí pé ìròpó ní bàbá rẹ láyé ní kìíní bíi túrọ́ọ̀mù ìjì ọ̀ ìdí ìsìròpó ní ìyá rẹ déédéé ńlọ́wọ́ wílé nínú ohun ìsúnmọ́ bàbá sí mi lọ ẹ wá gbọ́n tó wí ó ń tọ́ba tó pé bàbá rẹ ló bá bí ọ Buhari Musa tó sì ṣe pé ìyá rẹ ló bí ọ fún bàbá èmi ní bá rí lára bá Balẹ̀kẹ̀ ń bá rí wo tó sì ṣe pé ìyá rẹ ló bí ọ fún bàbá rẹ tí bàbá rẹ wá tọ́ ọ tó wá ní tọ́ dàrú lọ́ọ́jù sínú omi Ọ̀ṣun èmi náà wá ń sọ fara bàbá yìí Balẹ̀kẹ̀ tó ṣe bàǹbà tí máa wọṣọ funfun àtàtọ̀ abetí ajá fìlà abetí ajá o tó mú rẹ kí tí máa ń fàyà báyìí o ìwà ń da lóhùn ní òwúrọ̀ yìí pé àràbà Balẹ̀kẹ̀ bàbá ṣe pé bàbá rẹ lọ́ba bí ọ tí ìyá rẹ ó ti ti wí tèmi náà bù tí ìyá rẹ àràbà Balẹ̀kẹ̀ tó fi ìdàkúdà tó dáhùn bàbá ṣe pé lóòótọ́ ni sọ fún mi tí mo ẹgbẹ́jọ́ mo ti sọ̀rọ̀ omi tó ti gbẹ wá sọ fún mi bẹ́ẹ̀ bá lágbára bí omi oníkóṣe nǹkan fún mi náà ṣe kankan fún mi bẹ́ẹ̀ yìí wò ti máa nù tọ́ àfọ̀ ọ̀rọ̀ يا إمام كن حامدا yẹn tí ọmọ dúró fọlọ. على
على الأيام alẹ́ àyàmì àti kíni. والسنوات ìmọ̀ràn nìkan rì mí jẹ́ni tí ọmọ dúpẹ́ bọ́lọ́ alẹ́ àyàmì lórí àwọn ọjọ́ tó ti ń lò pọ̀ ọjọ́ tó ti jẹ ìmọ̀. والسنوات àtàwọn ọdún tó ti rí kọjá yìí lọ́dọọdún mẹ́wàá yìí ẹ̀dún mẹ́wàá nǹkan wo ó ti tún pọ́ mọ́ pọ́n o. لأن من لم يشكر الله ọgbẹ́ ni bàbá nìkan sì ní ń dúró ní ní èjìgbò tá a wà yìí ẹni tí ò ní oṣù èjìgbò ń mọ lẹ́nu púpọ̀ kò sẹ́ni tí ọ̀fẹ́ náà lórí àwọn obìnrin ní ìwọ. لأن من لم يشكر الله ẹ̀yin àbá àwọn àgbà nílùú wo tẹ ẹni kẹ́mi ọmọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ akéwù ẹni tí ọba dúpẹ́ fọlọ́. لم يشكر الناس kò ní dúpẹ́ fún yàn ìwọ ọmọ akéwù ọpẹ́ ni o tún fún àbá rẹ gbogbo wákàtí mara àwọn mi láyé ìfọdọ̀bà tó wà sí àgbáyé tí bá kékeré náà dá alábọ̀. ọlọ́run lọ́mọ yìí Buhari ti ń bẹ láyé tó Buhari kí tèmi ọ̀ hàn àdúrà àfa mi nù kò sẹ́ni tí ó sin àfa pẹ̀lú inú kàtọ́ kankan tí ò ní dé yàn wọ́n bá pa nǹkan mi pọ̀ mọ́ ọ lókun tèmi tiẹ̀ wá ní dọ́rùn mo sin bàbá wa làájí àgbà àfa mi mo tún wá sin àfa mi ṣé ẹ wá ní gbogbo báràkà láwùjọ àwọn alájí àgbà mo báńkì ẹ̀rí àwọn ọmọ mi àtàrí ọmọdọ́mọ mi ní ó lò àmọ́ tó wà sí àgbáyé èmi ní ń lò tán. قد نزع إمام من أجل المال ìmáàmù àdìgáàdì ní wọn bá rìn lọ́mọ wẹ̀yìn ọ̀pọ̀ ọdún mọ́mù tí wọ́n ti yọ dànù nítorí owó ní tiẹ̀ èló la pa wọn ní owó la pa jẹ́ 2.5 ó ní bá ń kó 2 mílíọ̀nù ẹ̀kọ́ bá bọ̀dẹ̀ fáwọn jàmọ́ wọn wá ń pa ayọ̀ ìjọ wọn parí mítìnì wọn lè sáyé wọn ti fi hàn ìmáàmù pé àwọn ò ní fẹ́ níbẹ̀ wọn òun bọ́ wájú dàdá lè sí kàmọ́. Allahu Akbar, Allahu Akbar. Ajala la ilaha illallah. Wọ́n jẹ́ òsì gámọ̀ tán. Kálukú náà dà níyà. Allahu Akbar. Ìmáàmù sì lò. Àti mo ṣe kíkà fún ìmáàmù. Ọ̀pọ̀ ọ̀nà ìmáàmù tí wọ́n yọ dànù torí owó. والنساء Ìmáàmù ké bá dé àná. Ìrètí àmì. Kò sí léwé yìí. Ó sì mọ̀ pé wọ́n bẹ lẹ́yìn. Oge baja dan gairin maktubi alayhim wala dallin. Odi welo. Wọ́n kí wọ́n kún wọ́n tún dé. Ìmáàmù tún ké bá díà. Ó tún parí ẹ̀. Wọ́n dáhùn. Wọ́n wá sálámà. Ìmáàmù wá ń pè. Èsè ṣe àmì bá díà. Dàdá ni agàbọ̀gàlà ẹ̀dá kù. Èmi bẹ́ẹ̀ ṣe àmì. Àwọn wọlé ni wọn bá ń ṣe ápì wọn ní ara tí àádọ wọn ti wá di jàn mọ ojú kan kálukú wa òjò mi náà rí àmì sí kí wàá lọ ṣẹlẹ̀ dàdá ní ìdílé wọn sàlàyé fún wọn pé wọn lè fi fẹrù owó jù wọn lówó tá a pa lé kínní wọn lè yìí nìkẹlẹ mú 1.5 tí ọjà ìdíwókù làwọn jàmọ ni wọn ń fẹ́ mọ́ra wọn lọ́wọ́ wọn gbọ́dọ̀ bùbá sírù ẹ̀wù wọn lẹ́yìn wọn gbọ́dọ̀ ìkẹta àdínì ẹ̀wù wọn lẹ́yìn owó rẹ̀ wọ́n yọ ìmáàmù mi dànù nítorí owó àlùkọ́sì mi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bọ́ọ̀rọ̀ bá ti di owó. والنساء ìmáàmù àlùkọ́sì mi níwò wọ́n yọ ìmáàmù mi dànù torí obìnrin ó mú ìyàwó làdáni débi pé làdáni ti ń kí ti ṣe làdáni mu àgbàdo ọmọbìnrin ní lóyún ẹ wò lè mọ́ ẹ̀mí ìwà máa wá fẹjọ́ lè má mú sọ àwọn jẹ̀mọ́ mọ́tàlásì ẹ̀rọ̀gbẹ́ kìlọ̀ fún wọn ìyàwó àdìsá àwọn pẹ̀lú ẹ̀ lábá nísàlẹ̀ ọjà lánàá lálẹ́ èkí ni màmú ṣe báyìí sí wọn kẹ́kùn eré alá àwọn jẹ̀mọ́ ní ẹ̀yọ́ bàbá ìmáàmù pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n lè jẹ́ hẹ́lì. wọ́n yọ ìmáàmù mi di àyè mọ̀gán yaba ní a máa tẹ́sí àwọn ìmáàmù ọlọ́lọ́mọ ìmáàmù mọ́tàlásì tá a yọ̀ dànù igi ọya bá a ti máa kírun sókù máa ké ní yorùbá afẹ́ gbọ́ máa ké jákè afẹ́ gbọ́ wàdá ìmáàmù mi aju òkú sínú sàrẹ́ ìdí ìfà ní nígbòmí kọ̀ọ̀mọ bí wọ́n kọ̀ọ̀mọ tí wọ́n ń gé kò sí lè kọ̀ lọ́tọ̀ mọ́ torí kò jẹ́ ìmáàmù àwọn agbókun òkú olókùn síwájú wa ní ọlọ́run òkú tó mọ̀ pé wọn ò mọ́ ó sì lé ọ̀ Allahu Akbar yé ó
ó tún dẹrẹ́ kejì ọlọ́run mo ti kí ànábì mo ti kí ànábì Ibrahim náà kí ànábì náà bẹ́ẹ̀ mo ti kí àlùbáríkà Allahu Akbar èyí dà ń gbọ́rù. ọlọ́run lọ́wọ́ máa yẹ òkú tí bàbá yìí ti kírun sílẹ̀ abáhùn pẹ̀lú àìmọ̀ kankan tí wọ́n ń ké bẹ́ẹ̀ bá gbé kẹ́lò bí ọ̀sáájú bàbá fẹ́ wẹ̀ ẹni kí bá mú bí ọ̀sáájú kó láti wẹ̀. ọ̀pọ̀lọpọ̀ mọ́mù láyé ọ̀dànù. àwọn abẹ́wẹ̀ fúnjọ́ kan ìmọ̀mù bẹ láàrin wa ọmọ tó wá fún yìí ọjọ́ kú kan téèyàn máa yajú lẹ̀ láyé ọwọ́ afọ òun lébi bá omi gbóná gbogbo ẹ̀ òun wá bẹ́ẹ̀ gbé omi. ọ̀sán ìjọba gbogbo nǹkan náà ti di kẹ́ẹ̀bẹ́ eré Nàìjíríà gan ti dàrú kátó ágbé fáàlù àwọn aláṣẹ wa gan ti ṣí èrè kátó ágbé fáàlù gbogbo àwọn sínétọ̀ wa gan ọ̀gbádùn kátó ágbé fáàlù gbogbo àwọn ṣé àwọn local government àwọn ń jagbèrè àwọn ágbé fáàlù gbogbo àwọn mínísítà wa àwọn ń tó ògbé wọ́n mú kúmù ní àwọn ẹ̀ á sọ̀rọ̀ fáàlù ọ̀pọ̀lọpọ̀ gómìnà wa ijó làwọn ń jó kí pẹ̀lú gángan ẹ̀ á sọ̀rọ̀ fáàlù. Ìmáàmù àdìgọ́sìrì ẹ̀rọ gbogbo ẹ̀yin tẹ́ wá bí ẹni Allahu Akbar ẹ̀ wá dákẹ́. Allahu Akbar. Ẹ̀jọ́ bá gbà pọ́ lọ́mù lọ́lọ́mù ń gbógun lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Ẹ̀ wá dákẹ́. Ẹ̀gbọ́n ìyá kan ó ní yẹ àti dákẹ́ torí rẹ̀ láti wá. Ọlọ́run obìnrin ẹ̀fí. So, àbá àdìgọ́sìrì ọ ṣọ́ra níbi obìnrin ọ ṣọ́ra níbi owó torí pé ọ̀dọ́ ni ọ́ gbogbo obìnrin ní ọ̀bẹ̀rẹ̀ kébì náà jẹ́ ìyàwó lè máa mú bẹ́ẹ̀ mi ti dúró ìyàwó kan náà mọ́ ní ìyàwó kan èmi kò sí sí ń dáàbò.